kí yín gbogbo ẹ̀yin olùgbọ́ wa lọ́kùnrin, ẹ̀yin olùgbọ́ wa lóbìnrin, lọ́mọdé lágbàlagbà. Ojú tẹ́ fi ń wò wá, ojú yín ò ní fọ́. Etí tẹ́ fi ń gbọ́ wa, etí yín ò ní di. Tarun tòfò tẹ̀gbà tẹ̀ṣe ti dààmú kọ́ mọ́ gbégbẹ́wò yín kí towó tọmọ ó yálé ké sí gbogbo wa. Ifá ní gbádùn mọ́ ojoro. Adífá fún Ọ̀rúnmìlà wọ́n ní kí bàbá ó ṣẹbọ kọ́rọ̀ ló lè bá ṣe dùn lọ́jọ́ alẹ́. Gbádùn mọ́ òde ìwọ́láwó ojoro. Ẹ̀là jẹ́ kí ilé ayé gbogbo wa ó dùn mọ́mọ́. Ní òní ohun tá a fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀, ẹsẹ̀ ń táyé. Eléyìí táwọn kan tún ń pè ní àkọsẹ̀jáyé. Kí ni wọ́n ń pè ní ẹsẹ̀ ń táyé? Àbí kí ni wọ́n ń pè ní àkọsẹ̀jáyé? Ẹsẹ̀ ń táyé jẹ́ oríṣi ifá kan tó jẹ́ wípé wọ́n máa ń dá nígbà tá a bá ṣẹ̀ṣẹ̀ bí ọmọ láti lè mọ ẹsẹ̀ tọ́mọ yẹn mú bọ̀ tó fi tẹ̀lé ayé, báwo lẹsẹ̀ yẹn ṣe rí. Torí pé ifá sọ lójú ọlọ́gbọ́n méjì, ifá ní ọ̀tẹ̀tẹ̀ òde ìwọ́láwọ̀ ẹsẹ̀. Bí wàá fẹ́ ṣe ẹsẹ̀ ń tàn bọ̀ wá sílé ayé, ọ̀tẹ̀tẹ̀ òde ìwọ́láwọ̀ ẹsẹ̀. Ẹnìkan kì í rájò kó fi tẹsẹ̀ lẹ̀, tó túmọ̀ sí pé gbogbo oríire tẹ́nìkọ̀ọ̀kan wá ó ṣe ẹsẹ̀ rẹ̀ ló wà. Ẹni tí yóò lọ rèé soríire, ẹsẹ̀ ni ó fi rìn débi bẹ̀. Ẹni tí yóò ṣe ìdàkejì náà, ẹsẹ̀ rẹ̀ náà ni ó fi rìn débi bẹ̀. Ńlá sì máa ń sọ wípé ìṣẹ̀dá wa, má jẹ́ kẹ́sẹ̀ wa ó sìn wá lọ síbi tí wọ́n ó ti lọ rèé pa wá. Má jẹ́ kẹ́sẹ̀ wa ó sìn wá lọ síbi tá ti sórí ibú. So ọmọ tó wá sílé ayé, ẹsẹ̀ tó mú wá sílé ayé, báwo lẹsẹ̀ yẹn ṣe rí? Ibi tó ti ń bọ̀ tó jẹ́rìn àjò tó ti ń bọ̀, báwo ló ṣe rí? Torí pé Ifá jẹ́ ká mọ̀ pé ayé lọjà, ọ̀run nílé, àní ìjà ayé títí ká gbàgbé ọ̀run. Àtọ̀run tọ́mọ yẹn ti ń bọ̀ wá sílé ayé, ìrìn àjò kan ló rìn. Báwo ni ìrìn àjò yẹn ṣe rí? Báwo làjò yẹn ṣe rí? Kí ni tó sọ gan kó tó kò lájò kó tó wá débi tó ń bọ̀ wá? Àwọn bàbá wa ní ẹ jẹ́ ká dá ẹsẹ̀ ń táyé. Oríṣi ifá kan tá à ń dá òun ni wọ́n ń pè ní ifá ẹsẹ̀ ń táyé. Kí la dẹ̀ ń pè ní ifá? Ifá náà ni ohun Elédùmarè tó fi fún Ọ̀rúnmìlà bára àgbọn mèrègún, tó wà fún ìdarí, ìtọ́sọ́nà, ìlanilọ́yẹ, ìmọ̀ láti jẹ́ ká mọ ohun tó tọ́ yàtọ̀ sí nǹkan tí ò tọ́, àbí láti lè jẹ́ ká mọ ohun tó wà nínú òkùnkùn tá a fẹ́ kó hàn kedere kó wà nínú ìmọ́lẹ̀ sí wa. Ọmọ tó ń bọ̀ wá sínú ayé, ẹnìkan kan ò lè sọ nǹkan kan nípa ọmọ yìí àfi ká bi ẹni tó jẹ́ ẹlẹ́rìí ìpín, ẹni tó wà ń bẹ̀ ńgbà tọmọ yẹn yan ìpín rẹ̀, ẹni tó mọ gbogbo nǹkan tọmọ yẹn sọ, ní tó fẹ́ jẹ́, ní tí yóò jẹ́, ní tó lè da òkú rẹ̀ rú, ní tó lè ba ayé rẹ̀ jẹ́, ní tó lè jẹ́ kọ́mọ yìí ó dé èbúté ayọ̀, ó dé èbúté ògo. Torí pé nínú ìṣẹ̀ṣe Yorùbá kò sí nǹkan kan tá a dá sílẹ̀ pé kó jẹ́ ní tí ò wúlò, gbogbo ohun tẹ́lẹ̀dùmarè dá pátápátá dáadáa ní gbogbo rẹ̀. Bó tilẹ̀ jẹ́ wípé ẹ̀wà ò sọ pé òun ò ní kún kókó, àwọn tí ń jí jẹ ni ò jẹ́ o. Ẹnìkan kò wá sílé ayé kó wá sánná ní kó wá dààmú, bó tilẹ̀ jẹ́ wípé àwọn alájogun bí náà ni wọ́n ń tẹ̀lé kálukú káàkiri. Nígbà tí wọ́n bá wá ṣe ìdáfá ẹsẹ̀ ń táyé ọmọ yìí, ibẹ̀ ni wọ́n ti wá mọ kí ni tó dàbẹ̀ ni kó jẹ́ ìpín tọmọ yìí yàn wá sílé ayé. Tó máa fẹ́ dáfá ẹsẹ̀ ń táyé, wọ́n ní tí a bá pajá fóògùn, wọ́n ní ẹsẹ̀ àpé, kódà ẹsẹ̀ ó tún pèlé. Tá a bá fẹ́ dáfá ẹsẹ̀ ń táyé, a nílò kẹfà. And nínú ìṣẹ̀ṣe wa, àwọn ìlànà kan bẹ tó jẹ́ wípé wọn kì í ṣe lẹ́yìn èèyàn, wọ́n ní wọn kì í fárí lẹ́yìn olórí. Tó máa fẹ́ ṣètẹ̀fá fún èèyàn, wọn ń ṣe lẹ́yìn èèyàn o, ẹni tí wọ́n ṣe fún gbọ́dọ̀ wá níbẹ̀. Tó máa fẹ́ dáfẹ́ ẹsẹ̀ ń táyé, ọmọ tí wọ́n ṣe ẹsẹ̀ ń táyé fún ó gbọ́dọ̀ wá níbẹ̀. Bẹ́ẹ̀ náà ni tó máa fẹ́ ṣe orò àwọn òrìṣà míì, ọmọ tí wọ́n ṣe fún ó di dandan kó wà níbẹ̀. Tó máa fẹ́ dáfẹ́ ẹsẹ̀ ń táyé, ọmọ tó fẹ́ dáfá fún ó gbọ́dọ̀ wá níbẹ̀. Tí wọ́n bá ti wá gbọ́ wípé wọ́n dáfẹ́ ẹsẹ̀ ń táyé, ìwọ wà nílùú òyìnbó, ẹni tí ó bọ̀ dáfá ń bẹ Nàìjíríà, ìfẹ́ ẹsẹ̀ ń táyé kọ́ náà bẹ́ẹ̀ dá o, ifá mìíràn bọ̀ dá. Ọmọ tán fẹ́ dáfẹ́ ẹsẹ̀ ń táyé rẹ̀, ọmọ yẹn ó wà ń bẹ̀ nítorí wípé ó ní orò tọmọ yẹn ó ṣe. Torí pé ifá ẹsẹ̀ tọmọ fi mú tẹ̀lé ayé ni, wọ́n á gbọ́gbọ́n afá kalẹ̀. Àwọn babaláwo jókòó, wọ́n jáwé ifá, wọ́n jáwé dì, wọ́n jáwé sọ. Ó ní ìlànà tán bàbá wa mọ́ gbà fi ṣe. Tó bá ti wá da ifá tán, odù tó bá wá jáde ní làwọn agbẹ́dẹ̀gbẹ́yọ̀, àwọn amèdè ọ̀pẹ, àwọn babaláwo ni wọ́n wà á kì. Tó bá ti kí ifá yẹn, wọ́n mọ̀ nípa gbogbo ohun tó jẹ́ ìrìn àjò tọmọ yẹn rìn wá sílé ayé. Ṣẹlẹ́mì kúkúrú lọmọ, ìfẹ́ ẹsẹ̀ ń táyé tí wọ́n dáhùn, òun ni yóò tú àṣírí rẹ̀. Ṣẹlẹ́mì gígùn ni, ìfẹ́ ẹsẹ̀ ń táyé òun ni yóò tú àṣírí rẹ̀. Ẹlòmíì nígbà tí ń bọ̀ wá sílé ayé tó yàn pin rẹ̀ kò yẹn rí owó, ìfẹ́ ẹsẹ̀ ń táyé tí wọ́n dáhùn ni ó tú àṣírí rẹ̀. Ẹlòmíì nígbà tí ń bọ̀ wá sílé ayé kò yẹn rí atọ́,
Ifá ẹsẹ̀ ńtáyé tán bá dáhùn ni ó tú àṣírí rẹ̀. Tẹ́ bá ohun tí Ifá kan sọ nínú Èjì Ogbè, Ifá ní ṣinṣin dìwòrò adífá fún Ọ̀rúnmìlà bàbá ń lọ rí wádìí ayé òun ọ̀run lójú odù Ifá yẹn. Ọ̀rúnmìlà rí wípé tí òun bá ní èèyàn ó kọ́lé tó bá ṣe Ifá fún kò ní kọ́. Tí ọ̀kùnrùn búlẹ̀ bá dórí àìsàn tó fẹ́ kú tóun bá dáfá tóun ní kò ní kú, òun rí pé ọ̀kùnrùn búlẹ̀ yóò padà kú. Obìnrin tó ń wóyún tí ò ròyún ní, òun ó ṣe Ifá fún wọn, òun rí pé wọn à ní lóyún. Kí wá ló ṣẹlẹ̀? Elédùmarè ló gbéṣẹ́ tí mò ń ṣe fún mi. Ọ̀rúnmìlà wá lọ rí wádìí ayé òun ọ̀run. Ìgbà tó máa dádọ̀ àárọ̀ oníbodè ọlọ́run, àárọ̀ ní tí òye wọ Ọ̀rúnmìlà pọ̀ ju tó yé ọ lọ. Wò ó sọmọ tó ṣe farapamọ́ sí bíbẹ́ ó rà sírí ayé tó lọ́ọ́ fẹ́ wá. Ìdí tó fi jẹ́ pé gbogbo nǹkan tó ń ṣe tí ò fi rí bó ṣe yẹ kó rí ó mọ̀ lónìí. Nígbà tó Ọ̀rúnmìlà tó farasin síbi tó farasin sí, bẹ́ẹ̀ ni àkọ́kọ́ ṣe ń bọ̀. Ó ní àárọ̀ oníbodè mò ń lọ ilé ayé ni o. Àárọ̀ oníbodè ní kí ló fẹ́ lọ ṣe. Ó ní bí mo ṣe ń lọ ilé ayé yìí, ó ní kán máa bímọ, ó lóun ò ní bá wọn bí. Ó ní kán máa kọ́lé, ó lóun ò ní bá wọn kọ́. Ó lóun kàn fẹ́ lọ ilé ayé, òun kàn fẹ́ lọ rí ṣẹrú lásán ni. Àárọ̀ oníbodè ọlọ́run ní sọ́dọ̀ ọ lójú sóòrò dáadáa. Ó lóun rò tí ń ṣe làárọ̀ oníbodè ọlọ́run ìlú kejì àsàtọ̀run mi làbí tó sápamọ́ sí. Ìṣe mọ́ yá gbọ́ o ẹnì kọ̀ọ̀kan mọ́ yá gbọ́ o ẹnì kọ̀ọ̀kan. Ó ní bòun bá délé ayé òun ò fẹ́ bímọ, òun ò fẹ́ ṣe dáadáa, òun lọ rèé ṣẹrú ayé mọ́ yá gbọ́ ẹnì kọ̀ọ̀kan mọ́ yá gbọ́ o ẹnì kọ̀ọ̀kan. Ibi tó ń là dó sí ẹ̀rù ń bà pé hàn sẹ́yìn kan lè sọ pé òun lọ ilé ayé òun ò ní bímọ, òun lọ rèé ṣẹrú ayé. Bẹ́ẹ̀ lẹ́lòmíràn tó dé, èyí náà ní bóun ṣe ń lọ ilé ayé yìí o, ó lóun fẹ́ lọ rí jẹ́ ìbànújẹ́ fún ayé ni, òun fẹ́ lọ rí mọ́ pa àwọn amáráyé lẹ́kún ni, òun fẹ́ lọ rí mọ́ jẹ́ pamọ́ lẹ́kún jáyé ni. Àárọ̀ oníbodè ọlọ́run ó tó kéjà Ọ̀rúnmìlà. Ibẹ̀ náà lẹ́lòmíràn ti dé tó ní bóun ṣe ń lọ ilé ayé yìí o, ó lóun fẹ́ lọ rí lówó, òun fẹ́ lọ rí lọ́lá, òun fẹ́ lọ rí dọba, òun fẹ́ lọ rí di èèyàn ńlá. Bẹ́ẹ̀ lọ bóun kálukú ṣe sọ ti ẹnu. Nígbà tí Ọ̀rúnmìlà fẹ́ dín ibi tó jókòó sí, ìṣe làárọ̀ oníbodè ọlọ́run ní ìwò máa bọ̀ bá kẹyọ̀ ìdí ayé tó lọ́hùn wá ìlò ti rí yìí bó lọ wá rí. Ọ̀rúnmìlà wá ní agbọ́ Elédùmarè ló kókó ayé lóun lọ́wọ́, àmọ́ bá lọ pẹ̀wú awo rẹ̀ lẹ̀ tí bá fún Ọ̀rúnmìlà wọ́n kókó ayé lé baba lọ́wọ́. Tí ayé bá jẹ́ oníṣò kan ò sí ẹja afakùn ayé lọ́dẹ́gbẹ́ rẹ̀. Àárọ̀ oníbodè ọlọ́run bó láyé ò ṣe ní fọ́. Àárọ̀ oníbodè ọlọ́run ní ìwọ Ọ̀rúnmìlà ní tó ṣe ni pé sórí tán bá ti ń bí ọmọ sílé ayé, òun ni kí ìwọ Ọ̀rúnmìlà kó o ti tètè máa wá ọ̀nà táwọn òbí ọmọ ó fi máa mọ tọ́mọ wọn bá wá sílé ayé. Tẹ́ ẹ bá ti wá mọ̀ eléyìí tí ìpín rẹ̀ ò bá dá ẹ fi tètè máa mọ̀nà àbáyọ tẹ́ bá dá. Ọ̀rúnmìlà ní wàrà oníbodè ọlọ́run kí ni kó wọn máa ṣe. Àárọ̀ oníbodè ọlọ́run ní wọ Ọ̀rúnmìlà tẹ́ bá ti ń bí ọmọ kó tó di pọ́ ọmọ ó gba orúkọ ẹ máa ṣe tán pè ní ẹsẹ̀ ńtáyé. Ifá ẹsẹ̀ ńtáyé tẹ́ ẹ bá dá yìí lẹ́ẹ̀tì mọ ìpín tọ́mọ yẹn wá sílé ayé. Ọ̀rúnmìlà ló ń dúpẹ́ ṣùgbọ́n ọmọ tó ẹni ó bá ti wá wà nílé ayé tó jẹ́ kó ti kọjá ẹsẹ̀ ńtáyé ńkọ́ kí làwọn ò máa ṣe. Àárọ̀ oníbodè ọlọ́run ní o ti gbàgbé tí Ifá sọ ni. Ifá tó lẹ́ni tí ó gbà kó wá gbà, ẹni tí ó tẹ̀ kó wá tẹ̀. Mo gbà mo tẹ̀ ìrègùn Ifá tán, ìrègùn Ifá ò tán, ìrègùn Ifá kù lẹ́yìn dẹ́ndẹ́n. Adífá fún Ọ̀rúnmìlà bàbá lọ rí fojú kodò lódò, odù ló bí wa, odù ló yà wá, ayé ẹ wá wọ ọmọ odù bẹ̀rẹ̀ pé ó lọ rí mọ́ tẹ̀ wọ́n Fá ni. Nígbà tó bá tẹ̀ wọ́n Fá, odù tó bá jáde fún wọn nígbó Fá iná lẹ́ẹ̀fì mọ́ kí ló jẹ́ ìwọ̀, kí ló jẹ́ ìpín, bó lẹ́nu yóò ṣe lólé ayé rẹ̀. Ẹ rí i pé Ifá ti yànnà náà fún wa. Ifá jẹ́ ká mọ̀ pé pàtàkì Ifá ẹsẹ̀ ńtáyé àbí àkọsọ̀jáyé ó tóbi gan. Ó máa ń jẹ́ ká mọ irú ọmọ wo gangan la bí, bó láṣẹ ṣètọ́jú rẹ̀, bó láṣẹ ṣèkẹ́ẹ̀ta ṣègẹ̀ rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ bí ò tiẹ̀ mọ̀ wípé kì í ṣe pé gbogbo ọmọ tá a bá bí náà la gbọ́dọ̀ pèrò lé lórí. Gbogbo ọmọ tá a bá bí náà kọ́ ló ṣe lè jẹ́ wípé á ṣènáwó oúnjẹ tá a bá bí wọn. Bẹ́ẹ̀ sì ni àwọn ọmọ kan bẹ́ẹ̀ tó yẹ pé tá a bá bí wọn kódà kó má bà sílé kan lọ wá ńgbà tá a bí wọn. Dandan ni a gbọ́dọ̀ ṣètò kó mọ wọn torí pé lérò ní wọn dìímọ̀ tẹ́ bá ṣe pèrò lé wọn lórí sí ni làwọn náà ṣe gbé àwọn òbí wọn. Ọmọ kan bẹ́ẹ̀ tó jẹ́ wípé mọ́yà mi ni wọ́n jẹ́ fún àwọn òbí wọn tó jẹ́ pé tẹ́ ẹ bá bí wọn ọmọ yóò gbọ́dọ̀ kó ní ṣàkání yín tẹ́ ẹ bá wá ṣẹ̀ṣẹ̀ ńtáyé bó lè ṣe wá fẹ́ mọ̀rú ọmọ tẹ́ ẹ bí. Ọmọ kan bẹ́ẹ̀ tó jẹ́ wípé ìṣẹ̀dá àwọn ò fẹ́ kán wọṣọ pupa, aṣọ pupa làwọn ni àwọn òbí wọn lọ rírà kán mọ̀ wọ̀ fún wọn. Ẹ rí i pé a ti ń fún wọn léèwọ̀ jẹ. So àwa òbí àtàlágbàtọ́ ẹ má jẹ́ ká torí ọ̀làjú tó délé ayé ẹsẹ̀ ńtáyé àkọsẹ̀jáyé kì í ṣe ń dáṣọ pa àní ṣe. Pàtàkì rẹ̀ pọ̀ gan. Wọ́n ní dandan lówó orí fúláàsì láṣọ búra. Ẹ jẹ́ ká gbìyànjú, ẹ jẹ́ ká ṣe ẹsẹ̀ ńtáyé fáwọn ọmọ wa. Elédùmarè ò ní dà wá láàmú o. Elédùmarè ò ní jẹ́ káwọn ọmọ wa ó jìyà. Elédùmarè ò ní jẹ́ káwọn ọmọ wa ó ṣẹ̀sín.
ọmọ wa wọn ò gbádùn ayé. Ifá ní ìdin bí ìdin, ìtù bí ìtù, adúáfá ti ro òbèlé ń sorí ẹ̀ lọ́rọ̀ nítorí ire. Ìjẹ́ má banújẹ́, ire ń bọ̀, ọ̀la dẹ̀dẹ̀ náà ní ire kù. Gbogbo àwọn òbí àtàlágbàtọ́ ọwọ́ tó ṣẹ́gun sí náà ni yóò jẹ̀bẹ̀. Tẹ́ bá ti wá wo fídíò yìí, ẹ bá wa like ẹ comment, ẹ subscribe sórí YouTube wa. Ire o.